Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti mọ̀mọ́, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò tẹ́ ń gbọ́ mi nínú ilé. Ẹ̀dẹ̀ ọ̀dà bí a kú ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí. Mo kí wa kú àbọ̀ sí ẹ̀kọ́ náà. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tí a ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí gbogbo ìjọ Ọlọ́run ń lò káàkiri gbogbo àgbáyé bí ìjọ onítẹ̀bọmi. Orí ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ yìí òun ni ìtẹ́ Olúwa fìdí múlẹ̀. Ìtẹ́ Olúwa fìdí múlẹ̀ gbọ̀ngbọ̀n. À ń sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé orin Dáfídì orin 150 ẹsẹ̀ 14 àkọ́kọ́. Orin Dáfídì orin 150 ẹsẹ̀ 14 àkọ́kọ́ ó ní ẹsẹ̀ fún ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí. Tí Bíbélì yín bá wà lọ́wọ́ yín, ẹ darapọ̀ mọ́ mi bí mo ṣe bẹ̀rẹ̀ sí kà á láti ẹsẹ̀ 1. Ẹ ṣí Bíbélì yín orin Dáfídì orin 100 ẹsẹ̀ 1 sí 14. Mo bẹ̀rẹ̀ sí kà á láti ẹsẹ̀ 1. Ìwé mímọ́ ní, fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi àti ohun gbogbo tó wà nínú mi. Fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́. Fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi. Má sì ṣe gbàgbé gbogbo oore rẹ̀, ẹni tí ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì, ẹni tí ó tán gbogbo àrùn rẹ, ẹni tí ó ra ẹ̀mí rẹ kúrò nínú ìparun, ẹni tí ó fi ìṣeunfẹ́ àti ìyọ́nú dé ọ ládé, ẹni tí ó fi ohun dídára tẹ́ ọ lọ́rùn, bẹ́ẹ̀ ni ìgbà ìwé rẹ di ọ̀tun bíi ti idì. Olúwa ṣe òdodo àti ìdájọ́ fún gbogbo àwọn tí a ní lára. Ó fi ọ̀nà rẹ̀ hàn fún Mósè, ìṣe rẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. Olúwa ni aláàánú àti olóore, ó lọ́ra àti bínú, ó sì pọ̀ láàánú. Òun kì í bá ní wí nígbà gbogbo, bẹ́ẹ̀ ni kì í pa ìbínú rẹ̀ mọ́ láéláé. Òun kì í ṣe é sí wa gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ wa, bẹ́ẹ̀ ni kì í san fún wa gẹ́gẹ́ bí àìṣedéédéé wa. Nítorí pé bí ọ̀run ṣe ga sílẹ̀, bẹ́ẹ̀ ni àánú rẹ̀ tóbi sí àwọn tó bẹ̀rù rẹ̀. Bí ìlà oòrùn sì ṣe jìnnà sí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnnà kúrò lọ́dọ̀ wa. Bí bàbá tí í ṣe ìyọ́nú sí ọmọ àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọ́nú sí àwọn tó bẹ̀rù rẹ̀. Nítorí ó mọ ẹ̀dá wa, ó rántí pé erùpẹ̀ ni wá. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run tí à ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ ní ọ̀sẹ̀ yìí. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ láti rántí, ẹsẹ̀ akọ̀ọ̀kàn fọ́sẹ̀ yìí ó ní ẹsẹ̀ 6 yẹn. Orin Dáfídì orin 150 ẹsẹ̀ 6 lẹ́sẹ̀ wúrà, ẹsẹ̀ mọ́nigbàgbé, ẹsẹ̀ akọ̀ọ̀kàn, ẹsẹ̀ akọ̀sórí. Mo kà á lẹ́ẹ̀kan sí fún àtẹnumọ́. Olúwa ṣe òdodo àti ìdájọ́ fún àwọn tí a ní lára. Olúwa ṣe òdodo àti ìdájọ́ fún àwọn tí a ní lára. Lẹ́ẹ̀kan sí mo kí wa kú àbọ̀ sínú ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín pé à ń rí yín bá nígbà gbogbo. Àdúrà mi ni pé Olúwa yóò bùkún fún yín ní orúkọ Jésù. Àmín. Bí ẹ ò bá gbàgbé, ẹsẹ̀ àfojúsùn wa fún gbogbo ẹ̀kọ́ oṣù yìí òun náà ni Ọlọ́run wa ń jọba. Àkórí gbogbo ẹ̀kọ́ wa fún gbogbo oṣù yìí òun náà ni Ọlọ́run wa ń jọba. Lọ́sẹ̀ àkọ́kọ́ a ti kẹ́kọ̀ọ́ wípé Ọlọ́run wa ń jọba ní àsìkò wàhálà. Ọlọ́run wa ń jọba nígbà tí ẹ̀kọ́ ò sójú múmu. Ọlọ́run wa ń jọba nígbà tí òkùnkùn bolẹ̀ biribiri. Lọ́sẹ̀ kejì nínú oṣù yìí bákan náà a ti kẹ́kọ̀ọ́ nípa pé Ọlọ́run wa yìí ìjọba rẹ̀ ó kárí ayé. Ìjọba rẹ̀ ó gbalé ó gboko. Kìí ṣe kìkì yìí nìkan, ìjọba rẹ̀ kìí ṣe fúngbà díẹ̀, títí ayérayé ni. Ọlọ́run wa ń jọba lórí gbogbo ayé àti ẹ̀kún rẹ̀.
èèyàn àtẹranko, ohun tá à ń rí àtohun tí a ò rí. Ó ń jọba lórí gbogbo aláṣẹ àtàlágbára ìpẹ̀kun ayé gbogbo. Ọlọ́run wa pọ̀, ó sì lágbára ju gbogbo ìjì ayé lọ. Ó jọba lórí ẹni gbogbo, ó jọba lórí ohun gbogbo. Ṣé ẹ wá rí lọ́sẹ̀ yìí, àfojúsùn ẹ̀kọ́ wa ó dá lérí ọba gbogbo ayé yìí, ọba ayérayé yìí, pé ìyìn yẹ. Ọba ayérayé yìí tá a ti fìdí ìjọba rẹ̀ kalẹ̀ tẹ́nikẹ́ni ò lè yí, tí ò láríyànjiyàn nú. Ìyìn tọ́ sí i. Àfojúsùn ẹ̀kọ́ wa ti ọ̀sẹ̀ yìí nu. Orin bíbélì tá a sì ti lọ kẹ́kọ̀ọ́, òun náà mo kà tán fún wa lẹ́ẹ̀kan. Orin Dáfídì, orin 100 èyí tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìyìn ẹnìkan ṣoṣo aládàáyìn nínú kọ̀rọ̀ yàrá ẹni, tó wá tẹ̀síwájú sí ìyìn àwùjọ nínú ìjọ kan, nínú àwùjọ kan, nínú ẹ̀yà kan, tó wá tó tẹ̀síwájú pabambarì rẹ̀ sí ìyìn àgbáyé, ìyìn gbogbo àgbáyé. Nínú ẹ̀kọ́ tòní, onísáàmù ó ṣe àjọyọ̀ ìfẹ́ Ọlọ́run tí kìí yí padà. Ọlọ́run tó mọ irú ẹ̀dá táwa èèyàn jẹ́, síbẹ̀ tó gbà wá bá a ti rí. Ó gbà wá bá a ti rí, ó fẹ́ràn wa pẹ̀lú ìfẹ́ tí kò náà ní irú ẹni tá a jẹ́ àti irú ohun tá à ń ṣe. Èyí mú mi rántí orin kan ní ìwé orin wa, gbà mí bí mo ti rí, gbà mí bí mo ti rí, Kristi kú fún mi lẹ́bẹ̀ mi, gbà mí bí mo ti rí. Ọlọ́run yìí ó mọ irú ẹni tá a jẹ́, ó sì gbà wá bá a ti rí. A wá gbé ẹ̀kọ́ náà sí abala mẹ́ta, a sì máa wò ó ní sísẹ̀ntẹ̀lé. Abala àkọ́kọ́ la pè ní rántí ìṣeun ìfẹ́ Ọlọ́run. Rántí ìṣeun ìfẹ́ Ọlọ́run. Èyí ó sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ 5 àkọ́kọ́ ẹsẹ̀ bíbélì tá a kà tán ní ìsìn. Orin Dáfídì, orin 100 ẹsẹ̀ 5 àkọ́kọ́. Nínú abala àkọ́kọ́ yìí, onísáàmù bẹ̀rẹ̀ pẹ̀lú pípe ara rẹ̀, pípe ọkàn rẹ̀, pípe ohun gbogbo tó wà nínú rẹ̀ láti yin Olúwa. Nínú ẹsẹ̀ ìkíní, ó ní, fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi, àti ohun gbogbo tó wà nínú mi, fi ìbùkún fún orúkọ rẹ̀ mímọ́. Ó pe ara rẹ̀, ó pe àti ìbú àti òró inú rẹ̀, ó pè é sí yíyin Olúwa nítorí gbogbo oore rẹ̀. Ṣùgbọ́n nínú ẹsẹ̀ ìkejì, ó rán ara rẹ̀ létí láti má gbàgbé oore Olúwa. Ó rọrùn fún èèyàn téèyàn bá ṣe wá níbi àìtètè gbàgbé, àìtí ẹ̀ gbàgbé ni, ṣùgbọ́n téèyàn bá ṣe wá lóore àmọ́ gbàgbé. Nínú ẹsẹ̀ ìkejì, onísáàmù ránra rẹ̀ létí pé má gbàgbé oore Olúwa. Ẹsẹ̀ ìkejì ní, fi ìbùkún fún Olúwa ìwọ ọkàn mi, má sì ṣe gbàgbé gbogbo oore rẹ̀. Èyí ò ní má gbàgbé ẹyọ kan ṣoṣo, ó kéré jù ńbẹ̀. Oore tọ́lọ́run ṣe, èyí tó kéré jù ńbẹ̀ má gbàgbé ẹ̀. Rántí gbogbo oore Ọlọ́run kí o sì fi ìyìn fún un. Nígbà tó wá dé ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin àti 5, ó wá ṣe àlàkalẹ̀ oore pàtàkì 5, oore mọ́nigbàgbé 5, oore ńlá 5 tí Ọlọ́run ṣe fún un tí ò gbọdọ̀ gbàgbé. Ó dárúkọ 5. Oore àkọ́kọ́ tó sì dákọ̀ òun náà ni oore ìdáríjì ẹ̀ṣẹ̀ nínú ẹsẹ̀ ìkẹta, ẹni tí ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́. Oore kejì tó dákọ̀ nínú ẹsẹ̀ ìkẹta náà ni oore ìwòsàn, ẹni tí ó tán gbogbo àrùn rẹ̀. Oore kẹta tó dárúkọ òun ni oore ìràpadà ẹ̀mí, ẹni tí ó ra ẹ̀mí rẹ̀ kúrò nínú ìparun. Oore kẹrin tó dárúkọ òun ni oore ìgbáládùn ìfẹ́ Ọlọ́run àti ìyọ́nú rẹ̀. Ẹsẹ̀ ìkẹrin, òun ni ẹni tí ó fi ìṣeun ìfẹ́ àti ìyọ́nú dé ọládé. Oore 5 tó dárúkọ pé òun ò gbọ́dọ̀ gbàgbé láti fi yin Ọlọ́run, òun ni oore ìfi ohun dídára
tẹ́nilọ́rùn àti ìsọdọ̀tun nínú ẹsẹ̀ ìkarùn-ún. Ẹni tí ó fi ohun dídára tẹ́ ọ lọ́rùn, bẹ́ẹ̀ ni ìgbà èwe rẹ ń di ọ̀tun bí idì. Ṣé ẹ rí nínú Bíbélì, ẹyẹ idì ó jẹ́ ẹranko kan tí Bíbélì ń lò láti ṣe àmì okun àti agbára àti ìyára. Okun, agbára àti ìyára ó ní ẹyẹ idì yìí máa ń sàmì nínú Bíbélì. tó nígbà tó tí onísáàmù ń sọ wípé mọ́ sì ṣe gbà, bẹ́ẹ̀ ni ó sọ ìgbà èwe rẹ di ọ̀tun bí idì. Níbẹ̀ ń onísáàmù rántí bí òun ṣe ń gbádùn okun, bóun ṣe ń gbádùn agbára, bóun ṣe ń gbádùn yíyára ṣàṣeyọrí èyí tọ́lọ́ mú kó ṣeé ṣe fóun nínú gbogbo ìdáwọ́lé òun. Nítorí náà ó pe ara rẹ̀ ṣàkíyèsí wípé ó tọ́ kóun yìn Ọlọ́run. Ohun kan tí mo wá mọ̀ tó dá mi lójú ni pé gbogbo nǹkan márààrún tó ní Sáàmù ní ó tọ́ kóun fi yìn Ọlọ́run yìí. Àwọn àgbàládùn tí gbogbo wa yìí náà ń gbádùn ni. Gbogbo wa là ń jẹ mùlá rẹ̀. Kódà jù bẹ́ẹ̀ lọ nínú Jésù Kristi, ọ̀dà àgùntàn Ọlọ́run, ẹni tó kó ọ̀sẹ̀ aráyé lọ, tí ó kan ẹ̀ṣẹ̀ wa má àgbélébùú ní Kábárì, tó gbà wá lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀, ìjìyà ẹ̀ṣẹ̀, agbára ẹ̀ṣẹ̀, tí ó sì mú wa kúrò níbùdó ẹ̀ṣẹ̀ lọ́jọ́ kan. Nítorí náà nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, onísáàmù ó wò ó pé pẹ̀lú gbogbo oore mánigbàgbé ó kéré jù 5 tí mo dákọ yìí, ìyìn yẹ Ọlọ́run, ó sì fi ìyìn fún. Ó sì ń wá rán èmi àti yín náà létí nínú abala àkọ́kọ́ yìí wípé káwa náà rántí ìṣeun ìfẹ́ Ọlọ́run, ká sì yìn Ọlọ́run, ká dáyìn bónísáàmù ṣe dáyìn. Ṣùgbọ́n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹwàá, onísáàmù tẹ̀síwájú kúrò nínú ìsìn àdáyìn, kúrò nínú ìyìn à ń dáyìn Ọlọ́run, ó bọ́ sínú ìyìn àwùjọ. Ìdí nìyí tí abala kejì ẹ̀kọ́ wa tá a fi pè ní rántí àwọn ohun tí Ọlọ́run ṣe. Rántí àwọn ohun tí Ọlọ́run ṣe. Èyí sì ní í ṣe pẹ̀lú ẹsẹ̀ ìkẹfà sí kẹwàá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn. Orin Dáfídì, orin ìkẹfà, orin ìkẹta ó lé lọ́gọ́rùn-ún, bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkẹfà títí dé ẹsẹ̀ ìkẹwàá rẹ̀. Ní abala kejì yìí, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ́ lọ, onísáàmù ó tẹ̀síwájú nínú ìyìn àdáyìn Ọlọ́run, nínú ìyìn ẹnìkan ṣoṣo sí ìyìn alájọyìn, ìyìn àwùjọ. Ní abala kejì ẹ̀kọ́ wa yìí, ó wá mú àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Ó rántí, ó sì dákọ àwọn ohun mọ́nigbàgbé 3 tí Ọlọ́run ṣe fún àwọn ènìyàn Ísírẹ́lì, tí ó fi yẹ káwọn ènìyàn Ísírẹ́lì kí wọ́n jọ pawọ́pọ̀ kí wọ́n yin Ọlọ́run. Kí ni àwọn ohun 3 ọ̀hún, mọ́nigbàgbé 3 ọ̀hún? Àkọ́kọ́ rẹ̀ tó mẹ́nubà ló wà nínú ẹsẹ̀ ìkẹfà. Èyí ò ní pé Olúwa ṣe òdodo àti ìdájọ́ fún gbogbo àwọn tá à ń ní lára. Ẹsẹ̀ ìkẹfà ní Olúwa ṣe òdodo àti ìdájọ́ fún àwọn tí à ń ní lára. Gbólóhùn tí ẹsẹ̀ ìkẹfà yẹn ń sọ, ó ń tọ́ka sí ohun tí Ọlọ́run ṣe fún àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n wà lóko ẹrú Íjíbítì. Bí Ọlọ́run ṣe tú wọn sílẹ̀ nínú ìdè ìnilára èyí tí àwọn ará Íjíbítì kó wọn sí. Bí Ọlọ́run ṣe rí igbe wọn, bí Ọlọ́run ṣe rí làálàá wọn. Ìwé Ẹ́kísódù tiẹ̀ ó ṣe àlàkalẹ̀ ìyún dáradára fún wa nínú orí 3 ẹsẹ̀ ìkẹsàn-án sí ìkẹwàá. Ẹ́kísódù orí 3 ẹsẹ̀ ìkẹsàn-án sí ìkẹwàá. Ibẹ̀ lọ́lọ́run ti pe Mósè tó sì wí fún un pé ǹjẹ́ nísinsìnyí kíyèsí kíni? Igbe àwọn ọmọ Ísírẹ́lì dé etí ọ̀dọ̀ mi. Èmi ti rí pẹ̀lú wàhálà tí àwọn ọba Íjíbítì ń wàhálà wọn. Nítorí náà Mósè wá nísinsìnyí, èmi ó rán ọ sí Fáráò, kí ìwọ kí ó lè mú àwọn èèyàn mi, àwọn ọmọ Ísírẹ́lì láti Íjíbítì jáde wá. Bí Ọlọ́run ṣe kó wọn yọ nínú ìnilára ará Íjíbítì yẹn, ó ní onísáàmù ń tọ́ka sínú ẹsẹ̀ ìkẹfà nígbà tó
tó sọ bí ẹnà pé Olúwa ṣe òdodo àti ìdájọ́ fún gbogbo àwọn tí a ní lára. Oore mánigbàgbé ẹlẹ́ẹ̀kejì èyí tí Ọlọ́run ṣe tí onísáàmù mẹ́nubà ló wà nínú ẹsẹ̀ ìkeje yẹn. Ó fi ọ̀nà rẹ̀ hàn fún Mósè, iṣẹ́ rẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. Gbólóhùn tó wà nínú ẹsẹ̀ ìkeje yìí ńlá lè pè ní àkótán bí Ọlọ́run ṣe mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò lóko ẹrú Íjíbítì tó sì mú wọn wá sí ilẹ̀ Ísírẹ́lì. Mósè lọ́lọ́run kọ́kọ́ pè, bí a ṣe rí inú ìwé Ẹ́kísódù tí mo kà tán ní ìsìn. Òun lọ́lọ́run ń ṣamọ̀nà tí òun pàápàá náà wá ń ṣamọ̀nà àwọn ọmọ Ísírẹ́lì tá a fi kó wọn jáde kúrò ní Íjíbítì, tí wọ́n fi la agbami òkun pupa kọjá, tí wọ́n fi wà lágijù fódìdí 40 ọdún kí wọ́n tó wá dé ilẹ̀ ìlérí, ilẹ̀ òmìnira èyí tí Ọlọ́run tó ṣe ètò rẹ̀ fún wọn. Ẹsẹ̀ kan ṣoṣo yẹn, ẹsẹ̀ ìkeje yìí, ó ṣe àkótán gbogbo ìrìn àjò táwọn ọmọ Ísírẹ́lì rìn kúrò ní Íjíbítì. Bí Olúwa ṣe pè Mósè tó sì ṣáájú rẹ̀ láti darí àwọn ọmọ Ísírẹ́lì kúrò ní Íjíbítì, ilẹ̀ nira, lọ sí ilẹ̀ ìlérí, ilẹ̀ òmìnira wọn. Oore mánigbàgbé ẹlẹ́ẹ̀kẹta tí onísáàmù dákọ tó ṣe fáwọn ọmọ Ísírẹ́lì, ó ní oore àánú àti ojúrere Ọlọ́run. Èyí lẹ́sẹ̀ ìkẹjọ sí kẹwàá ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ṣàlàkalẹ̀ rẹ̀ fún wa. Èyí tó ní Olúwa ni aláàánú àti olóore, ó lọ́ra àti bínú, ó sì pọ̀ láàánú. Òun kì í bá ní wí nígbà gbogbo, bẹ́ẹ̀ ni kì í pa ìbínú rẹ̀ mọ́ láéláé. Òun kì í ṣe é sí wa gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ wa, bẹ́ẹ̀ ni kì í san fún wa gẹ́gẹ́ bí àìṣedédé wa. Bí kì í bá ṣàánú àtòore Ọlọ́run, gbogbo àwọn ọmọ Ísírẹ́lì tá a kó jáde ní Íjíbítì gbogbo wọn bá parun nínú aginjù. Ṣùgbọ́n àánú àti ìfẹ́ Ọlọ́run ló mú ká dá àwọn tá a dá sí, ká dá wọn sí tí wọ́n fi dé ilẹ̀ ìlérí. Kì í ṣe kí pé wọ́n débẹ̀ nìkan tí wọ́n sì fi gba ilẹ̀ náà tí wọ́n sì ń gbé bẹ́ẹ̀. Nítorí náà onísáàmù pè àwọn èèyàn rẹ̀, àwọn ọmọ Ísírẹ́lì, pé ó tọ́ láti máa yìn, ó tọ́ láti máa gbé e ga, ó tọ́ láti máa yìn òun lọ́ba àlàáfíà. Mo wá mọ̀, ó sì dá mi lójú pé ìṣeun òdodo àti ìdájọ́ Ọlọ́run yìí, ìṣeun ìfẹ́ àti ìyọ́nú Ọlọ́run yìí kò wá pín sórí àwọn ọmọ Ísírẹ́lì nìkan. Kò pín sórí àwọn ọmọ Ísírẹ́lì nìkan. Kò sẹ́nì kankan nù wa tí ò máa jẹ mọ̀lá káàkiri ayé ìṣeun ìfẹ́ Ọlọ́run, ìṣeun òdodo àti ìdájọ́ Ọlọ́run, ìṣeun ìyọ́nú Ọlọ́run, pàápàá jùlọ nínú èyí tó fi hàn nínú Jésù, ẹni tí ó fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Ọ̀nà kan ṣoṣo tó sì ga jù nìyẹn tí Ọlọ́run gbà fi ìfẹ́ rẹ̀ hàn fún rẹ ènìyàn, nípa fífi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, Jésù Kristi, sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16 ní torí Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́, ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé, ṣùgbọ́n kó lè ní kíni, ìyè àìnípẹ̀kun. Kì í ṣe kíkẹ́ yìí nìkan, òkọ̀wé Róòmù Pọ́ọ̀lù àpọ́sẹ́lì nínú Róòmù orí 5 ẹsẹ̀ 9 òun náà tún fọba lé. Ó ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé kíni, nígbà táwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Nítorí náà onísáàmù pé gbogbo àwa tá a ti ń jadùn ìyọ́nú, adùn oore ọ̀fẹ́, adùn ìfẹ́ Ọlọ́run, ó pè wá níjà láti rántí oore Ọlọ́run, láti má jábára mọ́ oore jẹ, ṣùgbọ́n ká fi ìyìn fún Ọlọ́run. Ẹ fi ìyìn fún Ọlọ́run, ẹ̀yin ẹ̀dá
ẹ̀yin ẹ̀dá ọ̀run, yìn Bàbá Ọmọ òun ẹ̀mí. Èyí olóṣùn wa sábàlá tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, èyí tá a pè ní rántí àánú àti ìyọ́nú Ọlọ́run. Rántí àánú àti ìyọ́nú Ọlọ́run, èyí tó ní ṣe pẹ̀lú ẹsẹ̀ 11 sí 14 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́. Ìwé orin Dáfídì orin 350 ẹsẹ̀ 11 sí 14 rẹ̀. Ní abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí, onísáàmù ṣe àlàyé ìbú àti òró gígùn àti jíjìn ìfẹ́ Ọlọ́run fáráyé. Nínú abala tó gbẹ̀yìn yìí, onísáàmù ó ṣe àlàyé ìbú àti òró, gígùn àti jíjìn, gíga àti jíjìn ìfẹ́ Ọlọ́run sí ìran ènìyàn. Nínú ẹsẹ̀ 11 ó jẹ́ ó yé wa pé ìfẹ́ Ọlọ́run ga, kò sẹ́ni tí ò ga jùlọ, kò sẹ́ni tí ò bò mọ́lẹ̀. Ẹsẹ̀ 11 nítorí pé bí ọ̀run ti ga sí ilẹ̀, bẹ́ẹ̀ ni àánú Ọlọ́run tóbi sí àwọn tó bẹ̀rù rẹ̀. Àánú Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run ó ga, kò sẹ́ni tí ò ga jùlọ. Nínú ẹsẹ̀ 12 ó jẹ́ ó yé wa bákan náà pé ìfẹ́ Ọlọ́run fẹ̀, kò sí ẹni tí ò kó mọ́ra. Ìfẹ́ Ọlọ́run fẹ̀, kò sí ẹni tí ò kó mọ́ra. Nínú ẹsẹ̀ 12 ó ní bí ìlà oòrùn ti jìnnà sí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnnà kúrò lọ́dọ̀ wa. Ìfẹ́ Ọlọ́run kó mú ìrékọjá wa, ẹ̀ṣẹ̀ wa, ìṣedéédé wa, àbùkù wa kó jìnnà sí wa. Kìí ṣe kíkẹ́ yìí nìkan, ìfẹ́ Ọlọ́run jinlẹ̀, kò sẹ́ni ó lè rídìí ẹ̀. Ìfẹ́ Ọlọ́run jinlẹ̀, kò sẹ́ni tó lè rídìí rẹ̀. Ìfẹ́ tó kan gbogbo èèyàn ni. Ìfẹ́ tí kò yọ ẹnikẹ́ni sílẹ̀ ni. Ìfẹ́ tó pa gbogbo ènìyàn papọ̀ tó sọ wá dọ̀kan ni. Ìfẹ́ tá a kò fi du ẹnikẹ́ni ni. Abalájọ tó lórí kan fi wípé ìfẹ́ bàbá sí mi, ìfẹ́ bàbá sí mi, ìfẹ́ tó tóbi jù nífẹ́ bàbá sí mi, ìfẹ́ tó mú kí a dárí ẹ̀ṣẹ̀ jì mí, ìfẹ́ tó tóbi jù nífẹ́ bàbá sí mi. Ìfẹ́ bàbá ló gbá mi sínú ìmọ́lẹ̀, láti inú òkùnkùn ni wá sínú ìmọ́lẹ̀. Èyí tó tóbi jùlọ ni kó sọ mí dọmọ Ọlọ́run. Ìfẹ́ yìí tóbi púpọ̀, ìfẹ́ bàbá sí mi. Ìfẹ́ Ọlọ́run yìí níbi tó tóbi dé ní òjò máa fún wa ní tá a lẹ́tọ̀ọ́ sí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 23 abala àkọ́kọ́ rẹ̀ ó ní nítorí ikú ni èrè ẹ̀ṣẹ̀. Ìfẹ́ Ọlọ́run ni ò jẹ́ k'Ọlọ́run ó fún wa ní ikú tá a lẹ́tọ̀ọ́ sí bí ẹlẹ́ṣẹ̀. Ikú nínú ẹsẹ̀ 23 ìwé Róòmù orí 6 kì í sì í ṣe kú tara tí gbogbo wa ń kú tá ń bò wá mọ́lẹ̀ tá ń sìnkú wa. Ikú tẹ̀mí ni. Ìyapa ayérayé, ìyà ayérayé ni. Ìyapa ayérayé pẹ̀lú Ọlọ́run ni. Ṣùgbọ́n ìfẹ́ Ọlọ́run yìí tó tóbi sí wa ní òde ó fún wa ní tá a lẹ́tọ̀ọ́ sí. Ìfẹ́ Ọlọ́run yìí ló wá mú kó fún wa ní ohun tí a ò lẹ́tọ̀ọ́ sí. Kí sì ló náà tá a lẹ́tọ̀ọ́ sí? Abala kejì ẹsẹ̀ 23 ìwé Róòmù yẹn, Róòmù orí 6 abala kejì ẹsẹ̀ 23 rẹ̀ ó sọ tá a lẹ́tọ̀ọ́ sí tá a fún wa. Ó ní ṣùgbọ́n ṣé ẹ rí gbólóhùn kan ṣoṣo ṣùgbọ́n ọ̀pànàlàdà. Ìlànà láti ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ yẹn ni ikú ni èrè ẹ̀ṣẹ̀ tí í ṣe ẹ̀tọ́ wa. Ṣùgbọ́n wá pàlànàdà, ńgbà tó pàlànàdà kí ló wí? Ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ni ìyè tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù. Ohun tá a lẹ́tọ̀ọ́ sí tá a wá fún wa dípò kú, a fún wa ní ìyè. Èyí náà la tún ń pè ní ìgbàlà.
kò wá tán síbẹ̀ òun nìkan, ìfẹ́ Ọlọ́run yìí náà ló mú kó máa bá wa ṣàṣepọ̀ àwa ẹ̀dá ọwọ́ rẹ̀ bíi bàbá sọ́mọ. Ìfẹ́ ńlá Ọlọ́run yìí tó jinlẹ̀, tó ga tẹ́nìkan ò ga jùlọ, tó jìnjìn tẹ́nìkan ò lè rí díẹ̀, tó fẹ̀fẹ̀fẹ̀ tẹ́nìkan ò lè yí ká, ń ló mú kó máa bá wa ní àjọṣepọ̀. Kì í ṣàjọṣepọ̀ ẹrú àtọ̀gá, ṣùgbọ́n àjọṣepọ̀ bàbá àtọmọ. Ẹsẹ̀ 13 àti 14 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ló fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Orin Dáfídì orin 123 ẹsẹ̀ 13 àti 14 rẹ̀, ìwé mímọ́ ní, bí bàbá ti ṣe ìyọ́nú sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọ́nú sí àwọn tó bẹ̀rù rẹ̀, nítorí pé ó mọ ẹ̀dá wa, ó rántí pé èèpẹ̀ ni wá. Àjọṣepọ̀ bàbá àtọmọ tọ́lọ́run bá wa ṣe nítorí ìfẹ́ ńlá rẹ̀ sí wa ni. Kì í wá ṣe onísáàmù nìkan ló wá sọ̀rọ̀ nípa àjọṣepọ̀ bàbá àtọmọ tọ́lọ́run ní pẹ̀lú wa yìí. Paul apọ́sítélì nínú lẹ́tà rẹ̀ tó kọ sáwọn ará Róòmù, òun náà ṣàtẹnumọ́ rẹ̀ nínú orí 9 Róòmù orí 9 ẹsẹ̀ 14 sí 16. Paul apọ́sítélì wípé nítorí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wá, àwọn ní í ṣe ọmọ Ọlọ́run. Nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́, ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ, nípa èyí tí àwa fi ń ké pé Ábà Bàbá. Ẹ̀mí tìkára rẹ̀ ló sì ń bá ẹ̀mí wa jẹ́rìí pé kí ni ọmọ Ọlọ́run ńlá wa ṣe. Tó bá wá rí bẹ́ẹ̀, onísáàmù wá pè gbogbo ènìyàn tó mọ Ọlọ́run tó sì bẹ̀rù rẹ̀, gbogbo ènìyàn tí ń jádùn ìyọ́nú Ọlọ́run bí ọmọ, kí gbogbo wọn gbé ìyìn àgbáyé dìde sí Olúwa. Torí pé bí kì í bá ṣe ìfẹ́ àti ìyọ́nú Ọlọ́run, gbogbo wa àbá ti run pátápátá. Nítorí pé àwa wà láyé, a wà láàyè wa, ẹ̀kọ́ wa yìí parí sí wípé ká yìn Olúwa, ká yìn Olúwa. Ní ìyìn onísáàmù parí sí. Ó sì kọ́ wa ìlànà ìyìn mẹ́ta: ìyìn àdáyìn Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá ẹni, ìyìn àwùjọ nínú àwùjọ àwọn ènìyàn ẹlẹgbẹ́ wa, àti ìyìn àgbáyé tí gbogbo ayé tí wọ́n dìjọ gbérin. Gbogbo ayé gbé Jésù ga, áńgẹ́l ẹ wólẹ̀ fún, áńgẹ́l ẹ wólẹ̀ fún, ẹ mú adé ọba rẹ̀ wá, ṣe lọ́ba 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 lọ́ba, ṣe lọ́ba àwọn ọba. Bẹ́ẹ̀ bá gbàgbé, àkórí gbogbo ẹ̀kọ́ wa fún gbogbo oṣù yìí ni pé Ọlọ́run wa ń jọba. Ẹ̀kọ́ tọ̀sẹ̀ yìí ń fa ń ṣàtẹnumọ́ fún wa pé Ọlọ́run wa tí ń jọba yìí, ìyìn yẹ, ògo yẹ, ọpẹ́ yẹ. Ìdí nìyí tí onísáàmù fi ń pè wá ká yìn Ọlọ́run, ká dá yìn, ká yìn Ọlọ́run nínú àwùjọ tá a wà, ká sì yìn kárí ayé. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ kókó 2 àbí 3 fún ìgbé ayé wa ojoojúmọ́ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ nú ẹ̀kọ́ yìí, ó ní wípé ẹ̀kọ́ yìí ń kọ́ mi àti ẹ̀yin wípé ká má jẹ́ abáramóore jẹ. Ká má jẹ́ abáramóore jẹ. Ẹ̀kọ́ yìí ní gbogbo abala mẹ́tẹ̀ẹ̀ta, nǹkan tó tẹnumọ́ ni rántí oore Ọlọ́run, rántí ìyọ́nú Ọlọ́run, rántí dídára Ọlọ́run, rántí iṣẹ́ Ọlọ́run, rántí oore Ọlọ́run tí o ti fìfà jẹ, tí o ti ń fìfà jẹ láti ìgbà tó ti dénú ayé. Rántí oore Ọlọ́run tó ń jẹ lọ́wọ́lọ́wọ́. Tìdáríjì ẹ̀ṣẹ̀ ní ká sọ ni, àbí tí wòsàn,
tìràpadà ẹ̀mí rẹ ní ká sọ ni àbí ti ìfẹ́ àti ìyọ́nú tọ́lọ́run fi dé ọ ládé, tí ìsọ agbára rẹ dọ̀tún ní gbogbo ìgbà tó o bá sùn tó jí, ìwọ náà mọ̀ pé agbára rẹ máa dọ̀tún. Nínú agbára ara rẹ ni àbí Ọlọ́run. Abala àkọ́kọ́ ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká rántí àwọn mọ̀lá adùn dídára Ọlọ́run, orí Ọlọ́run tá à ń rí gbà, ká sì dá yìn Ọlọ́run ní kọ̀rọ̀ yàrá wa, ká dá yìn nínú ilé wa, ká dá yìn lọ́ọ̀dẹ̀ wa. Bákan náà, kókó kejì tí mo fẹ́ tẹnumọ́ ni pé abala kejì ẹ̀kọ́ yìí ó sì tún rán wa létí wípé ká yìn Ọlọ́run nínú àwùjọ, ká rántí àwọn iṣẹ́ ìyanu Ọlọ́run, àwọn iṣẹ́ mọ́nigbàgbé rẹ̀ ní àwùjọ wa, ní orílẹ̀-èdè wa, ká sì pawọ́pọ̀, ká darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ wa láti yìn Ọlọ́run, ìbáà ṣe nínú ìjọ, ìbáà ṣe nínú àwùjọ, ìbáà ṣe lórílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, mo lè rántí ogun abẹ́lé èyí tó wáyé ní ìgbà tí ọdún 1960 ń parí lọ, ìdìtẹ̀gbàjọba òrèkóòrè, èrúbò dídì àti kíkà, sísọ dúkìá gbogbo ènìyàn dítàrẹ ẹnìkan, ìdígunjalè, ìjínigbé, ìnínilára àti oríṣiríṣi ọ̀wọ́n gógó ọjà tó wá tẹ̀ wá gbayé kan ní ìsìn, àtiṣẹ́, àìríṣẹ́ṣe àwọn ọ̀dọ́. Síbẹ̀ nínú gbogbo wọn wọ̀nyí, àkókò parun, a sì tún ń bẹ láyé, à ń bẹ láàyè. Níwọ̀n àgbà tẹ́mi yìí bá sì ń bẹ, ìrètí sì ń bẹ, yìn Ọlọ́run. Lọ́nà kẹta ẹ̀kọ́ yìí kọ́ wa pé kì í ṣe ìyìn aládàáyìn nìkan ló yẹ Ọlọ́run, kì í ṣe ìyìn àwùjọ nìkan ló yẹ Ọlọ́run, gbogbo ayé ló yẹ kó yìn Ọlọ́run. Torí náà ní abala kẹta ẹ̀kọ́ wa tẹnumọ́ fún wa wípé ká rántí ìṣeun ìfẹ́ àti ìyọ́nú Ọlọ́run, ká yìn Ọlọ́run fún ìgbàlà ọkàn wa, ká yìn Ọlọ́run pé kò fún wa ní tá a lẹ́tọ̀ọ́ sí, tí í ṣe ikú, ìyà àìnípẹ̀kun, ṣùgbọ́n fún wa ní tá a lẹ́tọ̀ọ́ sí, tí í ṣe ìyè àìnípẹ̀kun, tí í ṣe ìgbàlà. Ká jẹ́ kó mọ́ wa lára nígbà gbogbo láti máa pawọ́pọ̀ yìn Ọlọ́run káàkiri gbogbo àgbáyé nítorí gbogbo oore rẹ̀ èyí tí ó kọjá àfẹnusọ tí ń ṣe nínú ayé wa. Ìdí nìyí tá a fi ń parí ẹ̀kọ́ yìí lọ́sẹ̀ yìí lẹ́ẹ̀kan sí pẹ̀lú orin ìyìn. Ọlọ́run mi, gbà tí mo fi ìyanu wò àwọn iṣẹ́ ọwọ́ rẹ. Ọlọ́run mi, gbà tí mo fi ìyanu wò àwọn iṣẹ́ tí ọwọ́ rẹ ti ṣe. Mo rírawọ́, mo gbóhùn ara tí ń sán, ẹyẹ ń kọrin dídùn lórí igi. Ọkàn mi ń kọrin sólùgbàlà mi. Agbára rẹ̀ ti tóbi tó. Ọkàn mi ń kọrin sólùgbàlà mi. Agbára rẹ̀ ti tóbi tó. Ibi tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tó parí sí nìyẹn. Bí Ọlọ́run bá ti bùkún yín nípa ẹ̀kọ́ yìí, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn nínú ẹ̀rọ ayélujára yín, nínú ìjọ yín àti ní àwùjọ yín. Tẹ́ ẹ bá sì fẹ́ ká máa fi ìtàkùn ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí WhatsApp yín, ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí òǹkà WhatsApp yìí +234 81 11 32 99 55. Tí ẹ bá fẹ́ ká máa fi ìtàkùn ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí orí ẹ̀rọ WhatsApp yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí nọ́mbà yìí
+234 81 11 32 99 55. tẹ́ ẹ bá fẹ́ ká máa fi ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí orí WhatsApp nọ́mbà yín, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí WhatsApp nọ́mbà yìí: àmì àròpọ̀ 2 ẹ̀ta 4 ẹ̀jọ 1 mẹ́ta 3 àti 2 ẹ̀sán 2 àti 5 2. títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé, mo fà yín lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́ àti àwọn olùkọ́ wa nínú ilé ìjọsìn wa gbogbo ní ọjọ́ Olúwa tí ń bọ̀, ọjọ́ 19 oṣù kínní. àdúrà mi ni pé ńgbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí ní ọjọ́ Olúwa tí ń bọ̀, Olúwa ó tún sí wa ń yè jù báyìí lọ láti ríran rí òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ àti láti lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà nípa yíyin Ọlọ́run, dídá yìn lọ́ọ̀dẹ̀ wa, yíyin Ọlọ́run, yíyin nínú àwùjọ wa, yíyin káàkiri àgbáyé. Olúwa yóò bùkún yín. Ó dàbọ̀.